Koiki Media bringing the world closer to doorstep. Ẹ̀yin wa ẹ má bínú nítorí Ọlọ́run a fi Ọlọ́run àlàyé bẹ̀ yín nẹ́tíwọ̀kì Nàìjíríà lórí bẹ́ẹ̀ òun ló jẹ́ kó máa dàbí ẹni wípé à ń lọ à ń bọ̀ a wà ní ojú ẹgbẹ́ báyìí. Wọ́n tẹ odù Ifá sí ojú ẹgbẹ́ wọn ní a ó tẹ gbogbo odù ilẹ̀ Yorùbá tí a mọ̀ sí odù mẹ́rìndínlógún. Koiki Media bringing the world closer to the steps. Today being the date of 2nd of June 2025. Okay. Ojú sí nǹkan tó ń ṣe ní. Koiki Media bringing the world closer to other steps. Lára àwọn nǹkan tí wọ́n fẹ́ fi bọ ẹgbẹ́ ni à ń wò nílẹ̀ yìí. Èkuru, ẹ̀kọ, ẹ̀fọ́, ata, àkàrà, gbogbo nǹkan tẹ́nu ń jẹ òun ni wọ́n fẹ́ fi bọ Ifá ojú ẹgbẹ́ rèé. Àwọn Ifá tá a sọ pé wọ́n tẹ̀ sí ojú ẹ̀ nílé. Koiki Media bringing the world closer to other steps. Ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn òde àti ní gbogbo níbi tẹ́ ti ń wò wá. Yorùbá ló ní àṣà àti ìṣe. Yorùbá ló ní ká bọ ẹgbẹ́, ká bọ eégún, ká bọ Ṣàngó, ká bọ Èṣù, ká bọ Fá, ká bọ Ọbàtálá, ká bọ Yemọja, ká bọ gbogbo òrìṣà tí a mọ̀ ní ilẹ̀ Yorùbá. Kí Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú wa. Koiki Media bringing the world closer to other steps. Èyí ni ọjọ́ kejì nínú oṣù kẹfà ọdún 2025.
oníbẹ̀ẹ̀bẹ̀ lẹ̀ ń wò yìí. Koiki Media bringing the world to the àwọn oníbẹ̀ẹ̀bẹ̀ lẹ̀ ń wò yìí. Wọ́n ń pè ní bẹ̀ẹ̀bẹ̀ òun rèé. Torí a ní kọ̀ọ̀kan, a ní bàtà, a ní ìyá tí wọ́n ń pè ní bẹ̀ẹ̀bẹ̀ òun lẹ̀ ń wò yìí. Koiki Media bringing the world closer to your doorstep. Koiki Media bringing the world closer to your doorstep.
Wait till you bring in the work closer to your doorsteps.
Wọ́n wọ́de ẹgbẹ́ lọ ní báyìí. Ẹ lọ wa, ẹ máa bá wa ká lọ.